kò sẹ́ni tó tó mi, kò sẹ́ni tó tó wa. Èdè àìyedè, wàhálà, ìgbésùmọ̀mí tó ń lọ lórílẹ̀-èdè yìí, gbogbo wa náà la mọ ìran tó ń fà á, ìran kan ṣoṣo náà ni. Báwo la ṣe fẹ́ bọ́ lọ́wọ́ àwa làgbà? Ṣé àwa làgbà náà bí ó ṣe máa lọ rèé? Nínú ìran àwọn agbésùmọ̀mí là ń sọ o. Torí ibi tá a bá dé yìí, a lè máa fi ẹ̀kọ́ tanná fúnra wa. Ṣé ẹ mọ̀ pé àwọn ará bí tó strike ní Òtùpó, wọ́n ní wọ́n pa èèyàn 4, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sọnù tí wọn ò rí mọ́. Egbere ọ̀tẹ̀ lọ̀rọ̀ wọn, ojoojúmọ́ là ń sọ, ojoojúmọ́ là dẹ̀ ń gba ọmọ Yorùbá lámọ̀ràn wípé ẹ jẹ́ á padà lé o, bá a ṣe ń fìwà kẹ́sìn ní kẹ́ ẹ jẹ́ ká fọgbọ́n kẹ́sìn o. Àwọn agbára àwọn baba ńlá wa la fi ń ṣẹ́gun làwọn Àgbẹ̀kọ̀yà lò lọ́jọ́ sí o, tí wọ́n fi ṣẹ́gun Fúlàní. Àwọn ará bí wá dé lákọ̀tun rèé pẹ̀lú ẹgbẹ́ oríṣiríṣi, ẹgbẹ́ mùjẹ̀mùjẹ̀, ẹgbẹ́ afẹ̀míṣòfò. Wọn ò sì fìbò páwọn kọ́ làwọn wà ń díẹ̀. Wọ́n ń ṣe fídíò ni o, kó tó di pé Trump dé o, ìjọba Amẹ́ríkà dé o. Ṣùgbọ́n ojoojúmọ́ náà la máa ń sọ wípé ọmọ Yorùbá ẹ má sùn. Bẹ́ẹ̀ bá pariwo ẹ pín Nàìjíríà, Olúwa ẹ ti ṣèjọba o. A lè pariwo ẹ pín Nàìjíríà, pàápàá jùlọ ẹni tó bá mọṣẹ́ tá à ń ṣe ìdúnjúdúnjú, toró ti ṣẹ̀, ẹ̀wọ̀n ní lọ bí wọn bá pa. Ṣùgbọ́n wọ́n máa béèrè lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pé kí ni wọ́n fẹ́? Ìbéèrè ni wàá bì ń ò bì, ẹ̀ṣẹ̀ ò sínú béèrè. Ẹnìkan kì í jẹ́ mo fẹ́ lọ́bẹ̀. Ọmọ Nàìjíríà, ṣé nǹkan kan náà ni wá pẹ̀lú àwọn ìran Fúlàní? Ṣé nǹkan kan náà ni wá pẹ̀lú afẹ̀míṣòfò? Ṣé nǹkan kan náà ni wá pẹ̀lú mùjẹ̀mùjẹ̀? Ṣé nǹkan kan náà ni wá pẹ̀lú ajínigbé? Gbogbo ìgbà la máa béèrè títí tọ́rọ̀ tó wà nílẹ̀ yóò fi níyànjú. Ṣé táwọn ará bí tipa bá wá ká wọn tán, ṣé nǹkan kan náà sì ni wá? Ṣé pa lè ká wọn? Ṣé wàá máa foníwàálẹ̀? Àwọn tí wọ́n ń polongo unity, togetherness, wọ́n Nàìjíríà, àwọn ní ń da Nàìjíríà rú. Àwọn ni wọn ò fẹ́ kán pín Nàìjíríà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àwọn ibìkan wà, mo máa ń sọ fún bitter truth ní ètò tiwa o, òótọ́ tó korò ni o. Níbi tí àwọn ìjọba bá ti ṣe dáadáa tàbí tí ààrẹ ti ṣe dáadáa, á kí wọn, á yìn wọn. Ibi tó bá ti kù díẹ̀ káàtó tàbó nílò ká sí wọn nígbẹ́rẹ́ ìpàkọ́, á jẹ́ kán mọ̀, tó rọrùn ń yábọ̀, kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Àwọn tí wọ́n ń pariwo wọ́n Nàìjíríà, ara wọn ni gómìnà Katsina tó tún ń sọ̀rọ̀ ìdí tíjọba ẹ̀ tún ń sọ̀rọ̀ ìdí tí wọ́n fi dá báńdíìtì 70 sílẹ̀, 70 pé kán máa lọ láyọ̀ àtàlàáfíà. Báńdíìtì ni wọ́n pè wọ́n, ṣùgbọ́n tẹ́rọ́rìstì ni wọ́n. Wọ́n kàn rọra pákéjì orúkọ fún wọn ni. Tó náà mọ̀ pé tí wọ́n bá gbórúkọ tẹ́rọ́rìstì dé kóòtù, wọ́n ń lọnu. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé ìran kan náà ni wọ́n? Àwọn ìran yìí náà ni wọ́n sì ń gbógun ti Nnamdi Kanu àti Sunday Igboho. Táwọn bá fi 70 bandit sílẹ̀ tí ò sì sí tẹ́nikẹ́ni lè ṣe sí, òpin ẹ̀ lọ kóòtù. Ṣé rí wípé wọ́n Nàìjíríà tá a wí yẹn ṣó wọ́ọ̀kì ń bẹ̀ yẹn? Báwo ló ṣe fẹ́ work? Ìbéèrè ni, àwọn ò ní kò lè work, ṣùgbọ́n báwo ló ṣe fẹ́ work? Ṣó lè work? Kò ṣẹ̀ṣẹ̀ inú béèrè wa. Ṣé ojú tí ẹ̀yin fi ń wò lọ, ìtẹ́mi fi ń wò, tá a fi jọ ń wò yìí, ojú pé adùn ní gbẹ̀yìn ewúro ni tá a bá ń bá àwọn ìran yìí lọ báyìí tá a jọ ń gbé? Lóòótọ́ láìpẹ́ yìí, àwọn northerners kan jáde, wọ́n sọ̀rọ̀, wọ́n ní Gumi ò sọ̀rọ̀ lórúkọ àwọn o, ó sọ̀rọ̀ lórúkọ Ààrẹ. Méjì ló pín sí. Làákàyè ó wà fáwọn tó sọ̀rọ̀ yẹn, tàbí kó jẹ́ wípé wọ́n rí ta wọ́n jáde, wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń pè ní terrorist, wọ́n dẹ̀ mọ̀ pé kò dáa láwùjọ.
tàbí kó jẹ́ pé àwọn tó ń sọ̀rọ̀ yẹn ọ̀bẹ ti bà wọ́n, àwọn agbésùmọ̀mí ti fojú wọn hàn èèmọ̀, tàbí wọ́n ti gbalé gbọ̀nà lọ́wọ́ wọn. Haúsá lọ̀pọ̀lọpọ̀ wọn máa jẹ́. Fúlàní mélòó ló jáde tó sọ wípé Gumi kì í ṣara àwọn? Tá a bá rí èyí tá a rí ń jò ní tó sọ̀rọ̀ ni mo tìrì àti obìnrin kan. Mélòó lẹ́yìn pé gbogbo wọn èrò kan náà ló wà nù wọn pé sẹ́ẹ̀ wọ́n fẹ́ gbalé onílé, wọ́n fẹ́ gbọ̀nà ọlọ́nà, ṣe mọ̀ pé ọ̀lẹ ni wọ́n ò lè ṣiṣẹ́ lẹ́yìn kan dà màálù. Ṣùgbọ́n àwọn ilé ńláńlá tí ẹ ti kọ́ sílẹ̀ yẹn, ilẹ̀ bàbá yín yẹn ó wọ̀ wọ́n lójú. Wọ́n wọ òtúpó ọmọ Yorùbá, wọ́n ti wọ ilẹ̀ Yorùbá. Ká tiẹ̀ wá gbà wípé gbogbo ayé ò mọ̀ wípé àwọn ìran yìí, àwọn ẹ̀yà yìí ló ń dá wàhálà alẹ̀, ṣùgbọ́n èmi àti ẹjọ́ mọ̀ ni. Níjọ́ tí wọ́n ti ń dákọ̀ àwọn agbésùmọ̀mí, èdè elédè míì mélòó ni wọ́n ti mú mọ́ wọn. Gumi tó ń sọ̀rọ̀ kò sọ pé òun ń sọ̀rọ̀ lórúkọ Yorùbá o, tàbí Ìgbò tàbí Middle Belt o, kódà kò sọ pé Haúsá, Fúlàní ló ń dákọ̀ o, pé kò sí ẹ̀lì ní ti Fúlàní báwo. Èwo ni ìran fagídí gba dúkìá, fagídí gba nǹkan tí kì í ṣe tẹni, adẹ̀níwọ́ Nàìjíríà nǹkan kan náà ni wá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, wọ́n ṣe kinní kan, orí mi wú allegedly, ṣùgbọ́n ẹ máa ráhàn fídíòs kọ̀ọ̀kan. Bàbá wa yìí tẹ́ ẹ bá wò dáadáa, yóò ti lé ní 50 sí 60 years tá a ti ní ibùdó ológun gidi tí wọ́n ti ń gba àwọn ọmọ ogun wọlé ní South bíbá, kì í ṣe ilẹ̀ Yorùbá gan o, bí àwọn Middle Belt kankan yẹn á ti lé ní 50 to 60 years. Gbogbo nǹkan tí ń jẹ́ headquarter ológun tàbí bá a ṣe ń recruit ológun ilẹ̀ Haúsá ló wà, Zaria dẹ̀ni, àwa náà lọ rí lẹ́ẹ̀kan. Ẹni tó bá lọ ọbẹ̀ yẹn rí, a mọ̀ pé àwọn pípù yìí ti ń jayé ọba tipẹ́. Tẹ́ bá rọ́pọ̀lọpọ̀ sójà tó gbọ́ Haúsá, wọ́n fọ́ọ̀sì wọn ni. Torí pé tó ò bá lè sọ èdè wọn, o kì í ṣara wọn. Bó bá tún sọ èdè wọn, wọ́n mọ̀ pé o kì í ṣara wọn. Ṣùgbọ́n tó o bá lè sọ èdè wọn, àǹfààní àti rí ìgbéga púpọ̀ kíákíá nínú iṣẹ́ ológun wà fún ẹ. Ìdí tọ́pọ̀lọpọ̀ sójà fi ń kọ́ Haúsá nìyẹn o. Ibẹ̀ ni wọ́n ti ń ṣe training, ibẹ̀ ni wọ́n ti ń gbọ́ ológun wọlé. Headquarters ibẹ̀ ló wà. Now, ìgbésẹ̀ tí bàbá wa Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gbé, ṣé mọ̀ pé wọn ò jẹ́ kí state police ṣiṣẹ́. Tí wọ́n bá dẹ̀ wá ní wọ́n fẹ́ fi nǹkan ṣe ìsọ̀rí tàbí restructuring, bí wọ́n ti ń sọ làwọn ẹni yìí, àwọn ẹni bíi ni wọ́n ń gé. Kò sí military depot kankan ní South níbí. Àwọn èyí tó wà kò ṣiṣẹ́. Bàbá wa ti gbé tọ̀ṣun dìde, military depot lọ́ṣun, wọ́n ti gbé dìde báyìí. Ẹ ra àwọn fídíòs. Tí ẹ̀bọ̀ yìí, Abakaliki, foundation ti wà ńlẹ̀. In a couple of months, iṣẹ́ á bẹ̀rẹ̀ ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè máa wò pé kí ni pàtàkì eléyìí. Number 1, ọ̀nà ìgbàgbára lọ́wọ́ àwọn ará bí ni. Torí kì í ṣe bẹ̀ nìkan ni wọ́n ti máa gba àwọn ológun wọlé mọ́. Ìdí tí Yorùbá, Ìgbò, Middle Belt, Efik àti gbogbo àwọn ẹ̀yà míì tí wọ́n fi pọ̀ nínú iṣẹ́ ológun, àṣírí tó wà ń bẹ̀rẹ̀. Tí ẹ bá wò dáadáa, àwọn Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù, even nínú àwọn ọ̀gá ológun. Ìdí náà tó fi jẹ́ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ń sìn, àǹfààní pé wọ́n pọ̀ nínú ológun tẹ́ ẹ̀ fi lè dojú ìjà kọ wọ́n, ó wà nínú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó dẹ̀ ń kó bá wa. Zaria
sí south, north sí south ó jìnnà. Ọ̀pọ̀lọpọ̀ tó bá lọ lẹ́ẹ̀kínní tí wọ́n dá padà kò ní fẹ́ lọ lẹ́ẹ̀kejì á wáṣẹ́ mi ṣe. Ṣùgbọ́n wọ́n ń lo àǹfààní pé igi mú wọn ló wà. Èyí táwọn ẹ̀mí àwọn bá ti fọwọ́ síwèé ó ṣe dáadáa kò ṣe dáadáa wọ́n á gbà tó sí wọn ní. Bó bá tiẹ̀ fẹ́ẹ̀lì gan lọ́dún yìí tó bá dọdún tí ń bọ̀ yóò rí apply. Nísìnyí èyí tó ti wà lẹ́bọ̀ yìí ní Abakaliki àti tó ti wà ní Ọ̀ṣun state ń bí yóò ẹ rí bí àwọn ọmọ wa ṣe máa darapọ̀ mọ́ṣẹ́ ológun. Ṣé àwọn ará bí náà ṣe máa lọ sáàrin wọn bọ́n ṣe pọ̀ tó yẹn pẹ̀lú ìwà tó wà nínú wọn? Ṣé wọn ò ní máa fà àwọn ọmọ wa ṣe súyà lọ́hùn? Tẹ́ ẹ bá fojú inú wo ìgbésẹ̀ tí bàbá wa gbé yìí dáadáa, ẹ mọ̀ wípé Aare ló bẹ́dùn ńlẹ̀ tẹ́dùn ò mọ̀ sá, Aare orí igi ló jẹdùn. Ó ti ń fojú hàn wípé ìṣòro orílẹ̀-èdè yìí ó yé bàbá wa dáadáa, ṣùgbọ́n àwọn ará bí tá a máa ń béèrè lọ́wọ́ yín pé ṣé nǹkan kan náà ni wá? South, South East, mo kí yín ẹ kú oríire o. Kò nílò àti máa káàkiri lọ Zaria mọ́ tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ṣẹ́ ológun. Àwọn ológun tó jẹ́ ti àwọn ìran Haúsá Fúlàní tí wọ́n pọ̀ ń bẹ̀, ìṣòro àkọ́kọ́ ni. Right step leléyìí o, ìgbésẹ̀ tó dáa ni, torí pé ìgbà tí wọ́n ti ba state police tí wọ́n ti gbégi dínẹ̀, tí wọ́n gbé aṣọ́gbó dìde, tí wọ́n tún gbé aṣọ́gbó sábẹ́ ìjọba àpapọ̀, torí mi ò mọ bí yẹn ṣe. So possible kán ní kí Fúlàní mọ wá sọ́gbó Yorùbá? Ìgbà wo ni wàhálà yẹn máa dópin? Kò lè dópin àfi tí àwọn ará bí bá jáwọ́ nínú ìwà ọ̀tẹ̀, ìwà rìkísí, níní lọ́kàn láti gbalẹ̀ onílẹ̀. Torí níní lọ́kàn láti gbalẹ̀ onílẹ̀ ni àwọn tó wà ní ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ ìran àti ẹ̀yà wọn náà ń ṣiṣẹ́ lé lórí. Bí bẹ́ẹ̀ kọ́, olùdámọ̀ràn fétò ààbò ò ní gbé forest guard sábẹ́ federal government. Tí wọ́n bá ní kí wọ́n máa wá pín nǹkan tí wọ́n fi máa sọ́gbó bíi ìbọn, ṣé wọ́n fẹ́ gbé kó fún Yorùbá ni? Ẹ mọ iye ìbọn tó wà lọ́wọ́ Fúlàní. Tẹ́ bá máa wádìí ẹ̀ lọ, ṣe bí wọ́n sì mú Màlàmí tí wọ́n bá bá rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé ìbọn tó jẹ́ kó jẹ́ táwọn ológun wa gan ni wọ́n ń pín lé wọn lọ́wọ́. Ta ni ó mú wọn? Ṣùgbọ́n irú ìgbésẹ̀ tí bàbá gbé yìí, àwọn tí wọ́n bá recruit ń bí tàbí ní Ebonyi ní Abakaliki lọ́hùn, iṣẹ́ ló máa dà wọ́n pọ̀. Ọ̀rọ̀ tí ń dojú ẹ̀ bọ̀ o. Bitter truth ni wípé ṣé kí n sọ fún yín, èmi máa ń béèrè ní kì í ṣe nǹkan kan náà. Religious belief, ìgbàgbọ́ wọn nínú ẹ̀sìn kò papọ̀ mọ́ tiwa, wọ́n fẹ́ fi kú bá àwọn kan nínú ìran wa ni. Kólekóle ni o. Ìṣọwọ́sí ẹ̀sìn wọn bíi ti ìgbésùnmọ̀mí ni. Àṣà wọn kólekóle ni o. Nínú àṣà wọn, traditional culture wọn ni kán máa kóbọn rìn, kán máa gbádà rìn, kán máa gbọ́bẹ rìn. Ìtumọ̀ pé gbogbo ìgbà ni wọ́n múra ìjà, torí pé kò síwà ọmọlúàbí lára wọn. Kí la fi jọra? Ìhùwàsí wọn ń kọ́? Wọn à ní fọyín náà ní sì fi ń rèpù àwọn ọmọ ọlọ́mọ, fìtọ́ ọmọ lúwẹ̀. Wọn à níṣẹ́ méjì. Àwọn ènìyàn ní ẹ̀dẹ̀ ń bá wa du orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ bàbá wa. Gbogbo wa la mọ̀ wípé superiority tó wà ní ẹ̀jẹ̀ wọn dọ̀la ni o. Ṣọmọ Yorùbá kan àbí ìran kan ló máa wà lọ́dọ̀ tiwọn ló máa fìlà tó báwọn ṣe ń fìlà tó níbí? Kò sí ọmọ náà. Ọmọ Yorùbá tó bá wà lọ́dọ̀ wọn tàbí ìran míì tó wà lọ́dọ̀ wọn tó bá sùn kò gbọdọ̀ díjú méjèèjì, torí pé ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ jẹjọ ń tán báyìí
tí wọ́n bá ní wọ́n ń jà wọ́n ń bá ìran kan jà kò lè escape ẹ̀ o ní ọ̀kọ̀ọ̀kọ̀ pa ẹ́. ẹ jọ ṣáàjọra wa ẹ dáhùn. ìyàtọ̀ wà ń bẹ dáadáa, ìyàtọ̀ wà dáadáa. ẹ imagine yẹ ọmọ Yorùbá tó máa join iṣẹ́ ọlọ́pàá báyìí àbí iṣẹ́ ológun, ẹ má bínú, tó máa join army, torí distance yẹn ti yàtọ̀. ó ti súnmọ́ middle belt, ó ti súnmọ́ ilẹ̀ Yorùbá, south east, ó ti súnmọ́ wa. Haúsá, Fúlàní, north, south, a kì í ṣe nǹkan kan náà, ṣùgbọ́n orí wọ́n Nàìjíríà la wà. àwa gbà ṣe bí wọ́n Nàìjíríà ni, Nàìjíríà ni one, àwa tá a wà ń bẹ̀ wò kì í ṣe one. So we are not campaigning against one Nigeria. What we are saying is that àwọn tá a jọ ń gbé bẹ̀, people that are living together, especially with these people calling themselves Fulani, are we one in our belief? ẹ kú oríire ẹ̀yin tẹ́ ẹ bọ̀ yìn àti ìpínlẹ̀ Ọ̀ṣun. ìdí tí wàhálà fi wà nìyẹn o. àwọn náà pọ̀ jù iṣẹ́ ológun torí pé àkàtà wọn ni wọ́n gbé sí. bàbá wa sì ti pín báyìí àti dúpẹ́. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó ń yé wa bọ̀, Ọlọ́run á bá yín ṣe. ẹ̀yin lẹ gba ìran Yorùbá àtọmọ Nàìjíríà kúrò lọ́wọ́ ìyà àwọn Fúlàní. tó bá ń lọ báyìí àwọn aráabí máa fi èèyàn ṣe súyà ni, torí ẹ̀mí èèyàn jọ wọn lójú. àwọn tó ń bá màálù sùn, tí wọ́n bá màálù jí, tí wọ́n bá màálù sọ̀rọ̀, èdè wo náà gbọ́? àwọn àtẹranko ni wọ́n jọ ń sọ̀rọ̀ lẹ́nìkejì wọn, àtìyàwó àtọmọ wọn, wọn à nítumọ̀ sí wọn bíi màálù. bó o níyàwó níyàwó ṣe nítumọ̀ sí wọn? ṣé ẹ̀ ń tá àjọ jẹ́ wọ́n Nàìjíríà nìyẹn? bó o lọmọ ọlọ́mọ ṣe nítumọ̀ sí wọn? àwọn tọmọ ọlọ́mọ ò nítumọ̀ sí, àwọn tálàáfíà ò nítumọ̀ sí, sí wọn Nàìjíríà ni wa. àwọn ní Lakurawa, àwọn ní ICIC, àwọn ní Boko Haram, àwọn ní X-Men, gbogbo wọn pátá pẹ̀lú nǹkan àjà ogun sì ni wọ́n rìn. ta ni wọ́n ń bájà? torí kí ni wọ́n ṣe ń jà? wọ́n ń bọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yòókù jà torí pé wọ́n fẹ́ gbalẹ̀ wọn. níbo ni wọ́n ti wà? Jùgbọ́n Master Channels náà lẹ ti ń wò wá. Ṣeun Agboola lórúkọ tèmi. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa o.